tí ọmọ mùsùlùmí máa lọ sí school, tí ọmọ kìrìsìtẹ́nì máa lọ sí school, tí ọmọ oníṣẹ̀ṣe máa lọ sí school, tó máa para wọn ní school. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, àṣélẹ̀ làbọ̀ wá bá. Ẹ̀rí nǹkan tó lọ́wọ́ fi sọ fún yín lọ́pọ̀ ni. Bíbélì sọ wípé ògo tí ìkẹyìn yóò ju ti ìṣáájú. Iyẹ̀yẹ́ tí ẹ ń ṣe nísìn ó lágbára. Èmi fúnra mi gan tí mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ojú ń tì mí. Ìwé tí àwọn arákùnrin yẹn fi lọ kóra wọn jọ tó máa lọ sí àdìtì tó máa sọ pé ànábì jí pátá ànábì bókù sùn. Ẹ rò wípé àwọn kan nígbàgbọ́ ni, ṣé ẹ rò wípé àwọn kan ní bìlífù ni, nígbà tó jẹ́ pé inú àdìtì náà ti ń kà jáde. Sẹ̀ríà ni ẹ̀san ló dé bá yín, ẹ̀san ni. Solution yín mo ti sọ fún yín yẹn. Ẹ mọ iye ọdún tẹ́yin mùsùlùmí tẹ́tí tẹ́tí oníṣẹ̀ṣe tẹ́tí mọ tẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ní kèfèrí. Ẹ ní àwọn kìrìsìtẹ́nì kèfèrí ni wọ́n. Ẹ ní àwọn oníṣẹ̀ṣe wọ́n máa wọ náà. Kí ló dé sẹ́yìn lẹ́ni àlìjánà ni? Are you the one that hold àlìjánà? Lórí ẹ bá pé ni mo ń bá wí o. Kẹ́ sọ fún àwọn ènìyàn wípé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin babaláwo ẹ má bínú. Gbogbo nǹkan táwọn ọmọ wa ti ṣe fún wa rí. Nǹkan tó ṣe kò sí kí ni kò dáa. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má bínú. Mo mọ̀ pé àwọn ọmọ wa tí ò lẹ́kọ̀ọ́ ti sẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ òdì sí ànábì wa mọ́. Ẹ má sọ̀rọ̀ òdì sí àná. Lókè ọ̀run ọba Solomon ọba àgbáyé tó mú kí ẹ kú ọgbọ́n ẹ kú òye. But last thing tí mùsùlùmí máa ṣe tó ń lẹ́sọ yẹn kí wọ́n tender apology ó máa nira díẹ̀. Bẹ́ẹ̀ sí ìrọ̀lẹ́ mi náà ń rò pé sí àwọn wọ̀nyí yóò mọ̀ wípé àwọn ọmọ wa ọmọ oníṣẹ̀ṣe ọmọ mùsùlùmí wọ́n á ní àwọn àjọṣepọ̀ tí wọ́n jọ ṣe lọ́jọ́ iwájú. Àbí mùsùlùmí rò wípé àwọn máa create school àwọn, mọ́tò àwọn, ilé ìwòsàn àwọn, oúnjẹ àwọn tí ò ní dàpọ̀ mọ́tò oníṣẹ̀ṣe àti ti kìrìsìtẹ́nì ni? Kò yé mi. Àwọn tó ní understanding lórí nítorí sọ ìwọ̀n ò pọ̀, percentage díẹ̀ ni. Now Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n lè ronú. Pé kẹ́lẹ́sìn mọ́ sẹ̀sìn ètì mùsùlùmí rárá àti rárá. Bọ̀kálà àfíà òjọba ń tó ń sìn ìwọ ló mọ̀ gbà á. Máa fi kọ́ àwọn ènìyàn rẹ. Ohun tèmi ń sìn èmi ni mo mọ̀ gbà á. Máa fi kọ́ àwọn ènìyàn rẹ. But one ní ti àṣà àti ìṣe kí wọ́n sọ pé rárá o. Àṣà àpọ́nlé ìtẹríba. Nígbà tí Bíbélì wa kọ́ wa pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀, táwa ń ṣe bẹ́ẹ̀, táwọn oníṣẹ̀ṣe náà ń ṣe bẹ́ẹ̀, ìyẹn ò ń ṣẹ̀sìn àṣà ni. Bọ̀ tí ẹ̀sìn ti yín takò nínú súnà ànábì, adẹ̀jọ́ ń gbélé Yorùbá. Kàkà kí àwọn rò bẹ́ẹ̀ yín ṣe rò yìí, ìlérí ogun ṣá ni wọ́n ń lé. That is why àti ń béèrè fún sàríà. Sàríà ò dẹ̀ lè pè wá nílẹ̀ Yorùbá. Ogun ni wọ́n ń lérí lójoojúmọ́. Arọ tó lójú tó létí tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé. Ṣé kò mọ̀ pé tógun bá dé arọ òun gan bọ́ tẹ̀ lọ ni? Mi ò mọ bí wọ́n ṣe ń ronú. In everything àwọn Gàníyù ọkàn ganu èpè ni. Èpè níwọ̀n tí ẹ̀ jẹ́ èrò twice káàrò lẹ́ẹ̀mejì wípé ẹjọ́ bò lálàáfíà sì fẹ́ jọba. Kò dẹ̀ sí ní tálàáfíà lè fi jọba wípé kó ń kálukú kó sọ ilé rẹ̀. Then káwá rìnrìn ọmọlúàbí ká fi bára wa rìn. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí àwọn kan náà mùsùlùmí dìde tájọ parapọ̀ wà ń wí àlàáfíà. Nígbà tẹ́nìkan máa dìde tó máa sọ̀rọ̀ sẹ́ńtà àjọ rìnrìn àjò yẹn ó ní bo ló ti kéwu tiẹ̀, bo ló ti rìnrìn àjò yẹn pé kí wọ́n da mùsùlùmí pọ̀ mọ́ ẹlẹ́bọ. Ṣé wọ́n ní ká dẹbọ pọ̀ mọ́ mùsùlùmí ni? Àbí kóńkálukú wà lálàáfíà? Tẹ̀sà wà ń béèrè fún ẹ̀jẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ìpani ìgénilápá ìfọ́nilójú ìgénilórí. Nítorí ẹ̀ ń ṣẹlẹ̀ north kò lè ṣẹlẹ̀ níbí. Mo kí yín ọba Solomoni lẹ́ẹ̀kan sí ẹkú ọgbọ́n ẹkú mọ̀ ẹkú òye. Ẹ bá ní sí ẹ̀kọ́ kan gbogbo wọn lára. Àwọn tí ó tún béèbú kan béèbú dẹ́ mo bẹ̀yìn tẹ̀ wà ní comment section àtẹ̀yìn tẹ̀ ń follow wa torí Ọlọ́run. Ẹ má wo èébú wọn o. Èébú wọn wọ́n fẹ́ fi wíìkì wa ká lè panu mọ́ ni. Kò sí tán lè abojú abimú abetí whatever, kò sí tán lè ṣe tó lè ní wa lára rárá àti rárá. Àwa ni ká dúró lórí ẹsẹ̀ wa dáadáa. And we're going by this name. They refuse to tell us that the name of our father is Mekista. This book now told us that our father Mekista that told them
we should not have any idol or make any graven image or worship them. See, tell us that our father, the same our father Melchizedek, told Moses to make a brazen serpent. A brazen serpent, and anyone that any serpent bites should look on that. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà. Mo kí gbogbo ènìyàn níbi gbogbo tẹ́ lórí ọ̀fẹ́ àti wò mí ní wákàtí yìí. Yóò dára fún yín, ọkàn yóò balẹ̀, ojú ò ní tì yín. Àwọn kankan wà tá gbọ́dọ̀ máa fi kẹ́kọ̀ọ́, tá dẹ̀ gbọ́dọ̀ máa tọ́jú pamọ́ nítorí ọjọ́ iwájú. Tó bá jẹ́ Kristẹni, kíra ẹ kú oríire ní Kristẹni tòótọ́. Mo kí ẹ, mo dẹ̀ tún kí àwọn tó tún jẹ́ Kristẹni mìíràn náà àtàwọn míì tí wọ́n tún máa gbàgbọ́ as a Christian. Mo kí yín, yóò dára fún wa. Tó bá wo fídíò tó ṣáájú yìí, wà rí ibi tí àwọn ìránṣẹ́ kan ti ń sun Bíbélì níná. Ó ti jáde pẹ́ díẹ̀, ó ti wà lọ́wọ́ mi pẹ́ díẹ̀. Kò wù mí láti sọ̀rọ̀ sí ní gbogbo ìgbà yẹn. Now mo wá dúró bóyá wà rí Christian tó máa gbógun, tó máa pariwo, tó máa jà, tó máa lọ police station, tó máa lọ bọ́ bàálù, tó máa ṣépè. Mo rí wípé kò sí ní tó jọ. Ọmọ wa kan tó sọ̀rọ̀ nípa ẹ̀ pé but ọkàn tí ẹ̀ dùn wá. Port of correction kò dùn wá níbi kankan. Kò síbi tó gbà dùn wá rárá. Bíbélì ẹni ìlóra, oko àti fámílì ẹ̀ kò pé wọn mọ́, wọn dáná sun. Fine. Anyway àtàn bá lọ, Olúwa ọjọ́ kan bá ìgbàlà pàdé, kò sí wàhálà nínú rẹ̀. Kí mo fẹ́ fàyọ nínú rẹ̀ ni wípé Bíbélì kì í sọ ní kì í sànà tí wọ́n ti ń sun. Kristẹni ò torí rẹ̀ jà. Wàá máa gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àwọn mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n á ní First Bible kò sí mọ́. Wọ́n ti sun gbogbo ẹ̀ náà, kò sí mọ́. Bible tó wà nísìnyí kò pé, ẹ pé kán lọ gbé ètò pé tí wọ́n ní wá. Ìtàn yẹn ẹ sì gbọ́ fúlì, a sì wà lórí ẹ̀, a sì ń bá bọ̀ díẹ̀ ni, ẹ sì máa gbọ́ fúlì. Wọ́n pe ọ̀gbẹ́ni kan ní Wáráká, ọmọ Júù ni, Kristẹni ni. Ó ní Ànábì Muhammad lọ bá nígbà tó lálàá tó rí Jubril. Wáráká yìí ló promise Ànábì wípé nígbà tí Allah bá máa wá sí ìmúṣẹ, wípé ó máa jẹ́ ìránṣẹ́, nígbà tó máa wá sí ìmúṣẹ, ó máa back ẹ̀ up. Ọlọ́ndẹ̀ ti mọ ọ̀tẹ̀ àti ẹ̀tàn àti ìwà ọ̀dàlẹ̀ tí Wáráká yìí ní. Ọlọ́run ò jẹ́ kí ó ṣojú ẹ̀ kí àkókò tí Muhammad máa sọ pé òun jójìṣẹ́ tó dé, Ọlọ́run ti lu Wáráká yìí pa. Wáráká yìí jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó kan tí Ànábì Muhammad ń fẹ́ ní ìgbà yẹn. Gbogbo ìtàn yìí ló sì máa gbọ́ dáadáa. Now ní ìgbà tí Wáráká kú tán, Wáráká jẹ́ ẹnìkan tó máa ń da àwọn ìwé kọ. Ó wá ń da Bíbélì kọ sí Lárúbáwá. Bíbélì ó ní ẹni tí Ànábì ń fẹ́ tó jẹ́ fámìlì Wáráká ló gbé lọ bá Ànábì Muhammad. Ìdí tó fi jẹ́ pé ọ̀rọ̀ tó pọ̀ nínú Kùránì ọ̀rọ̀ Bíbélì ni. Now ibi tí mò ń lọ leléyìí, nígbà tí wọ́n gba gbogbo n tó wà nínú Bíbélì tí wọ́n kọ ní àtoríkodì tán, wọ́n dáná sun. Wọ́n believe pé kò sí original ẹ̀ mọ́. Wọ́n believe pé bóyá ọwọ́ Wáráká nìkan ni Bíbélì wà ní àkókò yẹn. Wọ́n dáná sun. Ibi tí wọ́n ń reverse nìyẹn pé kò sí original Bible mọ́. Pẹ̀lú náà wọ́n bá wọn jà bí wọ́n ṣe dáná sun. Muhammad náà ló tún gbógun ti gbogbo àwọn Júù àti Kristẹni ní agbègbè yẹn. Kí ni mo fẹ́ fàyọ? Ẹ farabalẹ̀ mọ́ bá mi ká lọ. Ẹ wá kíyèsí ní Nàìjíríà níbí, olówó kan lọ́lá kan tó lórúkọ tó sì nípò dáadáa, ààrẹ mùsùlùmí ní àkókò yẹn. Bible Society of Nigeria wọ́n kó àwọn Bíbélì ìbọ̀ tí wọ́n ti print, tí wọ́n ti tẹ̀. Wọ́n dẹ̀ lo ipò ọlá owó wọn, odidi kọ̀ńténà Bible kan wọ́n tẹ́rì sínú omi. Christian kankan ò jà, ìdààmú kan ò wọ̀lú, gbogbo ẹ lọ lálàáfíà. Ọba tó ní Bíbélì tó ní ọ̀rọ̀ tó wà nù rẹ̀, òun ló padà jà lábẹ́lẹ̀. Tẹ́nìkẹ́ni ò tiẹ̀ mọ̀ wípé ogun kan ṣẹlẹ̀ níbì kan. Now ẹ wá jẹ́ kí n fi nǹkan kan hàn yín. Wọ́n sun Kùránì níná. Tẹ́ni yẹn fowó rà tó lòun ò ṣe mùsùlùmí mọ́. Àwa gbéra, a bẹ̀rẹ̀ sí dalẹ̀ láàmú, ó dilé ọba. Àwa ń lérí fún ọba ìlú wípé ìmáàmù ni bàbá ọba. Ìmáàmù ni bàbá ọba. Àwọn pọ́ìntì kọ̀ọ̀kan tí màá fàyọ, ẹ sáré wo fídíò yìí náà. Sọba o, ṣùgbọ́n kọba náà má sàrífín sọ́lọ́run, kọba náà má sàrífín sí Islam, kọba náà má sàrífín táwọn tó jẹ́ àgbààgbà ní Islam. Nísẹ́yìn, ìmáàmù ni bàbá ọba o. Ìsọ̀lú mi o. Kàkà kí ọba rí àti lọ́nà bá sọ ọ̀tọ̀ ní káàmì tó bá ń sọ.
ọba ní àdọ̀bálẹ̀ fóun abọ́síwájú àdọ̀bálẹ̀ àwọn akábíyèsí ẹ má bínú àṣọ̀yájú sí yìí àfi sìgbéraga àfi sàbùkún yìí àwọn tó ti lọ sáájú yìí náà mọ̀ káwọn ìdọ̀bálẹ̀ ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí ni sallallahu alaihi wasallam àṣẹ òkútó àfẹ́ múfin wá lọ́wọ́ ara wa àfẹ́ múfin wá lọ́wọ́ ara wa tá a bá bínú abára ẹnìkan káwá nílùú yìí o tá a bá bínú kúndà ọba àlọ́ abára rẹ̀ káwá ṣùgbọ́n a sì ń sẹ̀sọ́ ìrìnà nígbà pé onílò ní fẹ́kìlì òsì àwọn bàbá imam Ọlájọrí wọ́n jẹ́ imam àgbà fún gbogbo aláàfáà orí imam dé ní gbogbo òkè òkú pátá hafidhahullahu wa ra'ah ma wọ́n gbọ́ náà wọ́n gbá àgbàlagbà yóò wà lọ́jà orí ọmọ tí wọ́n wọ́ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ọ̀dà ẹ̀rìn báyìí ẹgbẹ́ báyìí ẹsẹ̀ báyìí wọ́n ní ká lọ wọ́n yàn wá pé ká lọ sọ́dọ̀ ọba ìlú láti lọ fi ẹjọ́ náà tọ ọba létí bí nílùú tó lọ́ba tó níjòyè ẹnìkan sì gbé Al-Qur'an Karim kó sì máa dáná sun nílùú tó pé majority àwọn tí ń gbé bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n táwọn mùsùlùmí ẹ̀bá wá bínú ká ló lè dúró nínú àwọn ẹlẹ́sìn ìjókòó tó kún nínú ìlú ká ló lè dúró tágbára rẹ̀ ká tí máa ní bínú a sì so ẹ lọ fẹjọ́ sùn ọba pé ohun tí ọ̀kan náà ọmọ. mo rí pé ẹ ti rí fídíò yẹn ìmáàmù ni bàbá ọba nílùú Ìsẹ́yìn àlè sọgbòmí ìgbéraga yìí ti ń pọ̀ jù ìhàlẹ̀ yìí ti ń pọ̀ jù thank God pé àwọn kan ti ń ta Islam láyà wọ́n ti jó ń yé wọn pé ẹ lọ wábi jòkó sí wàhálà yín ti pọ̀ jù nílùú wọ́n lérí fún ọba Ọọ̀ni of Ifẹ̀ nígbà yẹn wípé ẹnìkan pé ọba Ọọ̀ni of Ifẹ̀ pé ó ju ànábì lọ tí ò bá bọ́ta fún láàrin ọjọ́ méje Ọọ̀ni of Ifẹ̀ ó mọ̀ wípé àáfàá wà Ọọ̀ni of Ifẹ̀ ọ̀dá wọn lóhùn kò gbé toró nǹkan ló sọ̀rọ̀ wọ́n lérí fún olórin Wàsíù Àyìndé láàrin ọjọ́ méje tí ó bá bọ́ta kó wá túbá ipò pa kíní kan ṣe Wàsíù lóhùn ò lè tender apology gbogbo apá wọn yẹn yóò bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ láìpẹ́ wọ́n wá lérí fún ọba ìlú a sì pẹ̀sìn lẹ́sìn àlàáfíà ẹni tó sun Kùránì níná ẹni dandan kọ́ba àlú ṣe nǹkan sí ọba wa challenge yín pé at least lẹ Yorùbá ni wọ́n ń pè bí nígbà tẹ́ ẹ wọlé ẹ tiẹ̀ kọ́kọ́ dọ̀bálẹ̀ pé kábíyèsí o wọ́n ní rárá o páwọn ò lè dọ̀bálẹ̀ wípé súnà ànábì ò fààyè gbà ká dọ̀bálẹ̀ ẹ sáré wo fídíò kékeré yìí ẹni tó dọ̀bálẹ̀ yìí àtẹ̀ntí ń dọ̀bálẹ̀ fún ṣé súnà ànábì kọ́ súnà ta ni ṣé ẹranko ló ń dọ̀bálẹ̀ fún ẹranko kẹ́ ẹ máa wo àwọn ìrẹ́jẹ àti halẹ̀ tán fi mú wa nílẹ̀ Yorùbá. tirẹ̀ nìyẹn tó ń dọ̀bálẹ̀ tó ń yíra yẹn ẹjọ́ ṣé àwọn ilẹ̀ Yorùbá wọ́n mọ ànábì jùlọ àwọn ẹ̀yà yìí lọ. bàbá ìwà tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ tán bá yarí tán kí ló dé gan-an tán bá yarí tán kò sẹ́lẹ̀sìn kankan kò sí ẹnìkankan tó lè dá wọn mú ní ìlú àwọn sì ń ṣe sùúrù ní ṣé ti rí àpẹẹrẹ sùúrù lára wọn báyìí. bí Olúwa ṣe wá ń bẹ tẹ́mi ẹ̀ wà fídíò tí mo fẹ́ fi hàn yẹn láàsì àwọn ewúrẹ́ kan ló wá ń jẹ Kùránì yìí ẹ bá mi pe àwọn mùsùlùmí àwọn ewúrẹ́ gbọ́dọ̀ lọ sí station wọ́n gbọ́dọ̀ lọ sí court ewúrẹ́ gbọ́dọ̀ lọ ṣẹ̀wọ̀n ewúrẹ́ gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n o ewúrẹ́ tó jẹ Kùránì ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ní gbogbo ọ̀nà tí ò bá ṣẹ̀wọ̀n a jẹ́ pé àwọn ẹranko làwọn èèyàn wọ̀nyí wọ́n yìí ṣèèyàn yóò dára fún gbogbo wa ẹ ṣáàjì a máa fi kọ́gbọ́n ká máa mú sọ́wọ́ lọ́kọ̀ọ̀kan náà ẹ wo fídíò ewúrẹ́ yẹn.